èdè wo wá ni òun sọ pé elédèkedè lá ní ọgbọ́dọ̀ rí. Bàbá Hausa ni. Haúsá ni. Hausa ni. Ó sì dá lójú pé kò gbọ́ Yorùbá rárá. Ojú wa ń pa. Ojú nǹkan kan. Bó ti wà yìí. Ìnáwó ni madam. Madam. Gbọ́ wa láti àárọ̀. À ń kí ọ ní o. Àgọ́ sámísámí. Àásìmí ni. Àásìmí. Ọmọkùnrin sì ní báàgì. Sóun ló lẹ́rù àbí wọ̀ lọ ni? Wannan kaya ne. Na me I getting for this kaya? Ó tiẹ̀ tó ń gbé ìbò. Ẹ̀rù ń bà mí. Wo ọgbọ́n tí wọ́n gan fi tàn wá bí gan ò tí ì yé mi. Ẹni tó di ẹrù yìí já fúnra o. Ṣáwúṣá ọlọ́sàn ni àbò ń ṣúyà ká lè mọ irú ọ̀bẹ tó kó sínú báàgì. Wannan which work they do? Okay, I dey do Jaran Kwan. Jaran Kwan. Na Jaran Kwan. Ṣé Kánù kan bẹ́ ń Cameroon ni tó ní Nigerian Kánù àbí kí ló wí? Jaran Kwan bola where they carry bola up and down. Bola àwọn tó máa ń sáré. Àti ẹ máa ń lu irin mọ́lẹ̀ pa. Pẹ́kẹ́. Ó ti yé mi. Òun náà ó jẹ ẹ̀gùn. Mo ti lè wò kó rí. Òun náà ó jẹ ẹ̀gùn. Àfi ká tún wá mọ̀ wá. Ṣé kì í ṣàwùjá tí ń fi gbogbo ara tọ́jú ara? Torí bó ti wà yìí nísìnyí àfi irun abíyá ó gbọ́dọ̀ nírun lábíyá. Ẹ bá ní mú irun abíyá àti irun abẹ́ nírun. Ó gbọ́dọ̀ nírun abíyá o. Sọ́jà bá ti wá dénú lé báyìí. Ṣé ọmọ ọkọ rẹ̀? Musa ni Musa. Àbí Musa bana. Na sunan Musa ne. Wannan Musa ko? Musa bana. Akwai mo tẹ̀ jẹ́ sọ tí ó yẹ kí n sọ. Ó máa tètè mọ̀. Ìgbà tó gbélé lórí. Ó ti wà létò. Wọ́n fojú burúkú mi o. Mo rí ọkàn ẹ̀jẹ̀ lọ. Ń wò wá. Ó dọ̀ lójú. Nígbà tá à ń bí ọ̀rọ̀ ló tún sọ̀rọ̀. Pàánù mo la fẹ́ tà tó fi dídí. Haúsá wò ó gbẹ̀rún bá jù lọ́gbọ́rọ́ lọ báyìí bí wọ́n bá bínú èmi máa bẹ̀rù bínú wọn. Wọ́n á sọ Haúsá pa Yorùbá ń gàmbàrí ọ̀rọ̀ ní ṣe sọ o. Tọ́ ìgbà wọn ti wà lẹ́tò àwa tẹ̀ wọlé. Ìwọ ni ọmọ ìjọwọ́ rẹ yẹ o. Ọ̀ ń gbégbálé elérí báyìí dé yóò dọ̀dẹ̀ nù yóò ti dájú yóò di ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ní abáṣe afánu abíyá rẹ̀ tí wọ́n bá ti ń fẹ́ sí i lójú yóò máa pọ̀wó ni ìwọ máa kówó tiẹ̀ lọ. Yóò máa wù ọ máa fa iṣẹ́ tí wọ́n kàn máa ṣe nù ọba ti ń fa ọtún máa fẹ́ sí i lójú báyìí ọba ti ń fẹ́ sí i lójú yóò máa oyè gẹ̀ẹ́sì ìrere ìrìn abẹ́ àkókò sí nílé jáde mọ́ àti lónù ọ wàá sọ fún ṣé wọn náà gba Haúsá wọn bá ọ sọ fún nísìnyí pé a fẹ́ sọ̀rọ̀ nínú ilé pé kó já kúrò ní gbangba ọ̀rọ̀ òṣèré sọ níta èmi náà bọ̀ Haúsá kùn tèmi náà mo gbọ́ Sókótó ń gbà. Baba said we should go inside. Saidu alari burúkú ni Baba ce alawo na alari burúkú ni Aboki akwai Ashimi abinci gida. Baba said that we should go inside. So we want to go and see Jaran Kwan. Ó pọ̀ nulẹ̀ àtùpà jọ̀hún tí a ti lò tí. Plenty. Àwọn páànù kan ń bẹ ayọ̀ ọmọ ayọ̀ jọ̀hún. Ayọ̀. Wọ́n na Jaran Kwan tó ń ṣeun ó pọ̀ nulẹ̀ bá mú aláwọn àlòkù bẹ́ẹ̀ ni. Ka gani mutum alumilia. Akaya mata gida. Ka gani gida. Mo gbé Sókótó. Saidi alari burúkú ni àwa gbé mi wá sí àdọ́wà báwo èrè yín bí àwa ní kí àmì máa ká lọ sí inú ilé kí a lọ gbá ìgbàbọ̀ lé mi lórí. Sórí Yorùbá sọ ya wèrè bàbá ẹ panu dé o ẹ pa ẹnu yín dé ṣé ẹ rò bóyá mi ò gbá Haúsá ni mí èmi Haúsá tó bá sún lọ mo lè súnmọ́ ẹ. Kò jẹ́ síbi tó fẹ́ sún lọ mọ́ bọ́rọ̀ bẹ̀rẹ̀ bọ̀ èmi mọ̀ pé Yorùbá ni. Ìgbà kò wọ́n gbígbá lé olórí bàbá ẹ sọ fún ẹ̀yin gbá Haúsá jù ń lọ. Ṣé torí ìgbà tó gbọ́? Bàbá ẹgbẹ́ nu olórí burúkú lọ. Ẹ sọ.
ṣé ẹ rò bóyá gbogbo tẹ́ ń sọ ẹ farun abíyá ẹ farun abẹ́ ẹ tẹ gbégbálé olódì tèmi lórí ẹ wo bí ọmọ Yorùbá ni mí o Musa ti ń jẹ́ Láìdé ló kọ tèmi ìgbà tó di ogun àwọn ará bí ló jẹ́ kèmí mọ̀mọ́ tí mo gbọ́ kọ́dà sí Musa. ṣé lóòótọ́. Láìdé ni mí o Láìdé ni mí sẹ́rí títẹ̀sẹ̀ yìí. ní sùúrù torí ngbà ọtí débi èmi mọ̀ ní tìrẹ̀ tó lọ mo ti rí súrà Yorùbá lára rẹ̀. nítorí pé mo kọlà. ṣé orí rẹ̀ ọ̀sì wá ní sùúrù ni o bọ́ ọ bá dénú ilé gan lè mọ̀ jẹ́ ṣáà nígbà tá a fẹ́ gbélé ọ lórí ni ìjà ń jọ ni pé ìwọ náà jálọ lè wo gbanulé tẹ́lẹ̀ wá kalẹ̀ wà lọ wo gbà wà lọ wò jájọ dénú ilé jálọ lè wò kọ́ fojú rí ìgbà bíntín ni kì í ṣe gbá kan tí ó ti ọ̀rẹ́ àbúrò. ẹ dúró náà bàbá ṣé ẹ ti bímọ. àdúpẹ́ lọ́wọ́ lọ. ẹ dúpẹ́ ó dẹ̀ lè rí pẹ̀ pé òkun dùn mọ́. kí ló dé. tẹ́ bá nírú mi tẹ́ bírù mi tó bá ti tó mi báyìí tí èmi náà tó yẹ kí n ti mọ ṣiṣẹ́ jẹ fáwọn òbí mi kí n ti níyàwó ńlé tọkàn tèmi náà ti yẹ kó ti balẹ̀ ẹ wá ní pé kẹ́ ẹ wá lọ lè gbégbó fò lémi lè tẹ̀sí láwọn ọmọ ńlé. ṣé bọ́ọ̀ orí rẹ̀ ò sì ní tí àrùn kiri mọ́ ọtí bọ́ sínú ibi tí ó mọ̀ tutù nù ọ̀hún kò ọpọlọ rẹ̀ yàrùn kí tẹ́lẹ̀ náà kọ́ ni a fẹ́ gbé ọ sí ibì kan kọ́ ọmọ jẹun tó ní jẹun ní. àbúgbà tá a bá gbélé ẹ lórí rẹ̀ tá a bá ti kọ́ jẹ́ náà níṣẹ́ ọ̀dà máa jẹun ọmọ jẹkuru bọ́ jẹkuru ọ̀lọ́ jẹka. ìkànnì òsì dé àgbàyà ọ̀bàlújẹ́ ọ̀bàyéjẹ́ èèyàn kéèyàn tí ń wọ bùdó lóru Saidi gbogbo tá a sì ń yà yìí. ìdílé ṣe ń bọ̀ lọ ti rí àrò èmi ò rí àrò kankan dépò tẹ́ ẹ ṣe nǹkan tí ó dólé o tí wọ́n bá bí wọ gan-an dáa kọ́ lọ lè sọ ohun tí ojú rẹ̀ ò rí ń bí. eléyìí burúkú rẹ̀ mi. ṣé ẹ lọ béèrè ni àbí. bóyá fọ́jú lọ mọ́ ṣe ń gbòrògbò wo. ẹ wo bí ẹ ti rí láìfù tún díẹ̀ náà ti. n bá wúṣẹ́ ni ọ́ bọ́ọ̀lù ọ̀jẹ̀ di Yorùbá. ẹ wo bí Láìdé mọ̀mọ́ ló kọ́ mi gbogbo Musa ti ń jẹun àtijọ́ àti mọ̀mọ́ ni àti torí àwọn ará ibi tán balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ ẹ wá débi yàyí nìsín ẹ wá pàtẹ èfò ẹnikẹ́ ẹ gbégbálẹ̀ àkọ́bí yín lérí ìwọ ni wọ́n gbégbálẹ̀ àwọn bàbá tiẹ̀ lérí. mẹ́wàá mọ̀ ìṣẹ̀lẹ̀ nínú wa yìí ọwá ìwọ dídí ọmọ Yorùbá ọwọ́ pàwọ́ rẹ̀ dà ọwọ́ lọ lè rẹ́ǹtì fìlà àtọ́dànù ni ọ́. abiléri junior ni. ó yẹ àfi ọṣọ́gun owó lóòótọ́ ni ó lò sí ni ọ́. mi bá pẹ́yìn àyìn ẹ̀ gidi. kìíní ọjà wèrè ni wo bá a ṣe wà nísìn olùsí rẹ ọsì kó bá mi. ẹ̀yin lè kó bá mi. lẹ́nu àwọn yóò dákun. ẹ̀yin lè fòkùn sọ́ọ́ di Yorùbá Haúsá ni. Haúsá ni àbí wọ́n lójú rẹ̀ ò rí náà ẹni tí ó dúdú páàlì báyìí tó lòsì rẹ̀ lóṣù lẹ́gẹ́lẹ́gẹ́ ara fún mi. mo lè wo làbò àwọn Haúsá dé mi mọ̀ bí wọ́n bá tiẹ̀ wọ jàlábíà wọn dé fìlà ṣòro bó ti dé yìí àfi Haúsá dé bá jàlábí. ẹ̀yin sọ Haúsá sí. sọ́ọ́rì tí bọ́ ṣe wà yìí oṣù méjì náà lọ ní kàn pé a ti tẹsẹ̀ bọ́ ní tá a fẹ́ ṣe fún ọ oògùn owó eléyìí tó mú wáyé nísìn àpẹẹrẹ pọ̀ fẹ́ padà ya wèrè nu tó ń pọ́ bínú lọ ni. ọdún ti wá wọ wàhálà méjì lọ́dọ̀ mi tí n bá fi lè gbọ́ pé ọmọkùnrin padà lọ lè sọ pé ẹyin àwo fẹ́ fi òun ṣe kinní kan àbó fẹ́ ṣe kinní kankan fún òun Saidi ṣọgbọ́n tó sọ ó lóun wà láìfù tó dé ní ọtí tí wọ́n bá ti bí ọ̀dà jẹ́ kó táàgì tí wọ́n bá ti bí ọ̀dà jẹ́ kó táàgì mi tí ó bá táàgì mi tí n bá ti ta ọmú kọ́ pè mí lọ mọ àlè tí ọmọ tó dálé oṣù méjì lọ ní tí ó bá ya wèrè wà látẹ̀lẹ́ ìṣúná mi lẹ́lẹ̀ sílẹ̀ yìí láwù à ń bà tiẹ̀ jẹ́ ni tí ó bá jẹ́ pé ọ̀padà ya wèrè èmi gángan ìfòtà bá tiẹ̀ dá gan ránṣẹ́ sí ọ tí mọ̀ tí máa kọ́ bẹ̀rẹ̀ yàtí báyìí ọgọ́rùn-ún ní kọ́ bí pẹ̀lú ògùn Ọlọ́run mo sì bẹ̀rẹ̀ sáwákà rẹ̀ ẹgbẹ̀rún lóru kò sẹ́ni tó lé kí mo yàtọ̀ kìíní ọjọ́ lọ́lẹ̀ wá ẹni tí mo ní ọwọ́ wọn lòdì wá ẹni tí mo ní kọ́ wá débi. èmi náà nígbà tí mo fẹ́ gbélé yẹn lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àmọ́ mo ṣàgbówó.